lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin kábíyèsí Olúbàdàn àti bàbá wa Aláàfin Ọ̀yọ́. Fídíò tẹ́ ń wò yìí a lè gbà, we can't accept this. Àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ kóòtù òjìbí, àwọn ọmọ Odùduwà àgbà nǹkan tó ṣẹlẹ̀ bí báyìí. Reason lélẹ́yìí, Yorùbá ní ànìkàn ló máa ń jẹ ọmọ ìjò ní ìyà. Ibi tí orílẹ̀-èdè yìí ń lọ ń sìn, ẹ̀yin bàbá wa gbọ́dọ̀ fi òpin sí ìjà yìí, torí wọ́n ní tí ògiri ò bá lànà aláǹgbá òkè wọ̀. Inú àwọn kan ń dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá wa. Wọ́n ti mọ̀ wípé with this ohun wa ò ní lè ráyè sí ọkàn. So ìdí nìyẹn táwọn ọmọ ọkọ Yorùbá tí a fi ní àní accept lẹ́yìn. No. Nígbà bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé bàbá Olúbàdàn ló jẹ̀bi, àwọn kan ní kábíyèsí Aláàfin ló jẹ̀bi, kò sílẹ̀ tó kàn wá, àwọn méjèèjì ni bàbá wa, àwọn méjèèjì ni bàbá wa àgbà nǹkan tó wà ní fídíò yìí sẹ́. Àwọn kan ní kò yẹ kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ náwó sí Olúbàdàn torí lọ́jọ́ orí bàbá Ládọjà ju bàbá wa Ọwọ́ Adé lọ, pé nínú àṣà Yorùbá ẹni tó bá kéré òkì kọ́kọ́ náwó sí ẹni tó bá dàgbà. Àwọn kan nínú tábà wá fi ọ̀rọ̀ ọba tó Aláàfin Ọ̀yọ́ ju Olúbàdàn tó lọ nínú ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá, pé torí bẹ́ẹ̀ pé bàbá ni Aláàfin Ọ̀yọ́ jẹ́ sí Olúbàdàn, wọn kálukú ń sọ ilé tó wù. Ṣùgbọ́n gbogbo ẹ̀ kí ló ń ṣe àwọn ọmọ kóòtù òkìbí, kí ló ń ṣe àwọn ọmọ Yorùbá? Ṣé ká kú sọ pé alápá ìjà máa ní tèrú kọ́ ni wá ni? Ìwé tá a mọ̀, ọgbọ́n tá a gbọ́n, agbára tá a ní, làákàyè tá a ní, ara wa la máa ń fi fà sẹ́yìn, a kì í gbà fúnra wa. Bó ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá ló ń ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn náà wò, bẹ́ẹ̀ náà ló dẹ̀ ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ gbogbo wa. Ibi tí Yorùbá bá ti pé tí prof méjì bá ti gbà ní ibi kan ní àjọ Yorùbá, ẹ lọ wọ ẹgbẹ́ yòókì tó o máa di pé you are a professor and I'm also a professor, so I can bow for you. Ẹ lọ wọ gbogbo tó wà nínú àwọn associations ní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà bẹ́ẹ̀ jẹ́ pé àwọn prof tó wà bẹ́ẹ̀ ni ò jẹ́ kí association yẹn gbádùn nílẹ̀ Yorùbá yìí, torí pé èmi ọgbẹ́ni máa gbọ́ pé mo ti gba professorship látọ̀dún gbá, mo ti gba tèmi látọ̀dún gbọ́n. So instead of kí àwọn méjì pamọ́ pọ̀ kọ́ lè fi gbéra wa ga, tẹ bá wà lọ wo ìtàn àwọn baba ńlá wa náà, bí àárín àwọn ọmọ Yorùbá ò ṣe tòrò pẹ̀lú àwọn ará Ọ̀yọ́ tó kù lélẹ̀ nígbà yẹn. Ok, káwọn bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Àfọ̀njá, ẹ rí i pé Àfọ̀njá àtàwọn ará Ọ̀yọ́ wọn yà pàṣẹ ra wọn, ó jẹ́ kí ogun àwọn Fúlàní lè borí ẹ̀. Ọ̀yọ́ ilé náà àwọn náà kọ̀yìn sí àwọn ọmọ Yorùbá tó kù, ó jẹ́ kí ogun Bàrìbà lè borí wọn. Wọ́n gbà táwọn ogun yẹn dé, wọ́n rí àwọn èèyàn láti support wọn from other part of Yorùbá land, wọ́n rí èèyàn kankan. Àwọn èèyàn dẹ̀ dùn wọn, àwọn èèyàn pọ̀ jù wọn lọ. So ẹ wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí. Recently ni wọ́n agbáròyìn kan pa àwọn kan ya wọ ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn ní agbára agbébọn tí wọ́n dẹ̀ sọ ṣẹ́ burúkú mbẹ̀. Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state ló wà, Ìbàdàn Ọ̀yọ́ state ló wà, Ọ̀yọ́ state ló wà. Ẹ jọ̀ọ́ àwọn ìlú mẹ́ta yẹn dẹ̀ jẹ́ ìlú ńlá gbòógì ní Ọ̀yọ́. Ṣé nígbà tí Ògbómọ̀ṣọ́ bá bọ́ Ọ̀yọ́ tọ́ ṣe, tọ́ Ọ̀yọ́ bá Ìbàdàn ṣe, ni wọ́n á lè jọ fọwọ́sowọ́pọ̀ láti gbára wọn sílẹ̀ lọ́wọ́ ogun ìta tó bá ń bọ̀. So ìdí ẹ̀yẹ táwọn sọ pé àgbà nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí, èmi ò dájọ́ pé bàbá ẹnìkan ló jẹ̀bi ẹnìkan, nǹkan tí èmi mì pé àgbà pé kí ìjà yìí máa continue bí eléyìí. Mo ṣe fídíò kan ní ẹnìjọ́ mẹ́ta yìí, mo ní kí bàbá wa kí àwọn followers bàbá wa Wádé kí wọ́n yé bú bàbá wa Onírìṣà mọ́, káwọn bàbá followers bàbá wa Onírìṣà wọ́n yé bú bàbá wa Wádé mọ́. Ṣùgbọ́n ó dùn mí pé àwọn tá a tẹ̀lé pé àgbàlagbà nílẹ̀ Yorùbá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àgbà mi ló jẹ́ pé wọ́n ṣe rànù dàgbà. I'm very sorry to say that, because báwo ni ọmọ Yorùbá kan sí wa lánàá gbàgbà tá a sọ wípé kí ni wí ọmọ àlè nínú ẹ̀ lè dùn wípé ẹbí òun ò tòrò, ọmọ àlè nínú ẹ̀ lè dùn sí wípé ẹbí òun ò tòrò. So tí àwa bá ń wo wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lè ṣe àkóbá bá ọjọ́ ọ̀la wa, tí àwọn táwa rò pé wọ́n tiẹ̀ tún lọ́jọ́ orí jù wá lọ, tí àwọn òun náà wá sí làákàyè tí wọ́n ronú bíi tiwa, gbogbo àgbà wo ni ká pé báwọn èèyàn bẹ́ẹ̀ láwùjọ wa. Yorùbá dẹ̀ ní àgbà ló máa ń tòlù, ọmọdé ló máa ń tún ilé sí, because tá a bá ba gbogbo ẹ̀jẹ̀ ń sìn nínú ìran wa, kí ni àwọn ọmọ wa tó ń bọ̀ fẹ́ dé bá? Nígbà tó ọmọ Ìbàdàn bá rí rẹ̀ bí ọmọ bí ìbátan Ọ̀yọ́ mọ́, tọ́yọ́ òrí rẹ̀ bí ìbátan Ifẹ̀ mọ́, tífẹ̀ òrí rẹ̀ bí ìbátan Èkìtì mọ́, téèkìtì òrí rẹ̀ bí ìbátan Oǹdó mọ́. Ẹ jọ̀ọ́ tí ìyá mi bá wá rẹ̀ kankan jẹ nínú wa ní ọ̀la, báwo la ti fẹ́ gbèjà ara wa? Just tell me. So ṣẹ́rí àwọn nǹkan mìíràn tó pé tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó lè máa affect àwọn tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ sí, kó yẹ pé gbogbo àwa tá a jẹ́ ẹ̀rẹ̀ yẹn ló máa padà forí kò. Ó ní Yorùbá fi sọ pé ibi tí ẹni méjì bá ti jà koríko bẹ̀ ló máa fara gbà. So àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ayé social media náà wà, àwọn nǹkan yìí ló yẹ pé ìrántí ọmọ wa máa wò lọ́jọ́ iwájú.
tó ní pé ok nígbà tí bàbá wa Lámídì Adéyẹmí àti bàbá Síjú Adé táwọn ń fa fàkínfà láàrin ara wọn ta ló mọ̀ nígbà yẹn wípé nǹkan yẹn sì máa di nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa continue láyé sí so nǹkan táwọn sọ ni pé àgbà kí ìjà yìí máa continue láàrin àwọn bàbá wa àgbà so kì í ṣe kí wọ́n kan jókòó síbi kan kó máa ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní a máa ná tán bí owó kódà àwọn bàbá méjèèjì yìí kàgbé bàbá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti rí ayé wá wọ́n ti rí ayé lò wọ́n ti rí ìgbà lò àwọn ọmọ wọn ti rí ayé wá àwọn ọmọ ti rí ayé lò àwọn ti rí ìgbà lò so tó bá wọn sọ tó wájọ́ ọmọ Yorùbá tó kù tó mọ̀ bí àjàyàn ọmọ ẹ̀ ló máa affect lọ́la tó ń sọ pé ẹgbà torí tó kánú bá tí ẹ bá dé ìta ẹ mọ̀ wípé ìran Yorùbá ìran tí àwọn èèyàn fojú náwó ni so àwọn tó wá ń ṣẹlẹ̀ yìí káàtẹ̀ ní pé kò sí pé most of this thing ó ń ṣẹlẹ̀ lórí àwọn èèyàn lórí social media ìbádà tó àwọn tó ṣẹlẹ̀ yìí àwọn tó jẹ́ pé tó lè já ránkì wa ni àwọn táwa ń ta mọ́ nǹkan táwọn sọ so torí ojú iye àti ẹ̀yẹ náà fi ń wòran Yorùbá níta so kò wá dá káàrin wa má tòrò then torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ káwọn ará bí má wàá lo ìyẹn láti fi wọlé sọ alára ìdẹ́ni ẹ̀ táwa fi ń bẹ gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùnrú ìlú wípé ẹjọ́ ẹ bá wa wá ojútùú sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá wa yìí àjùwàsí tí sì sàdọ́mọdé wáyé fún un.